mo kí wa pé a káàbọ̀ sórí ètò tèmi níbi tá a roko sí lánàá ìbẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ a ti ṣàlàyé lórí onísọnù bíi ògbà àwẹ̀ pé kì í ṣe onísọnù bíi ọgbọ̀n àwẹ̀ lónìí wọ́n máa ń sọ wípé ẹni tí ò gbọ́n òun ni àwẹ̀ ń gbò ẹni tí ò gbọ́n òun ni àwẹ̀ ń gbò lọ́nà wo ṣé àwọn tó wá ń gbàwẹ̀ táwọn wá ń gbò wá sáwọn agbọ́n ni òwe aláìmọ̀kan ni wípé ẹni tí ò gbọ́n òun làwẹ̀ ń gbò ohun tá ń sọ ni wípé tó bá dásìkò àwẹ̀ ẹni tí ò bá fẹ́ kí àwẹ̀ ó gbòun ó gbọ́dọ̀ máa ṣe àwọn nǹkan kan tí ò ní jẹ́ kí àwẹ̀ ó gbò gẹ́gẹ́ bí àpẹẹrẹ bóyá kó máa lọ sí wàásì kó máa ka Quran àwọn nǹkan wọ̀nyẹn ni yóò máa ṣe títí tásìkò sí ní òfin tó ní òfin ní màlá àwọn ẹni tí ò bá kéwú tí ò lọ wàásì tó kàn ń sùn aago méjì aago kan òun ni ẹ ṣe sọ yìí pé ẹni tí yóò gbọ́n òun ni àwọn ń gbò pẹ̀lú ìdí báyìí lọ lórí ètò ti tèmi tó bá tún lè rí ọdẹ mẹ́jọ a ó tún máa ṣe àgbéyẹ̀wò ohun mìíràn ire o.